Now, Chairman. The elder brother to chief imam of Lagos. Allahu Akbar. The elder brother to chief imam of Lagos. Grand chief imam of Lagos. Alhaji wa Sulaiman Abu Nala. Ọlọ́mba dúró tí bá ṣàánú yín. Ọlá ìyànnẹ́bà Muhammad. Ọlọ́run wọlá àbítà àtijọ́ pàdé. Nínú Dáàrù Dáwà ní Sọ̀lọ̀. Ọlọ́run bá wa dúró tí ọlá Muhammad. Ọlọ́run wọlá bẹ́ẹ̀. Alhaji wa Abdul Wasi Abu Nala. Bá wa dúró tí ọlá Nabi Muhammad wọ́n ti dára ara inú lé omi àlàáfíà ti jáde lára wọn ọlọ́mọ tí ó pàdé la hawla wala quwwata illa billahi rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Yóò fẹ́ ṣàṣemọ̀ yẹ kó nà kó dàgbà yẹ ó darúgbó má jẹ́ ó tọrọ jẹ má jẹ́ ó tọrọ mu má jẹ́ ó ráhùn má jẹ́ ó rágó má jẹ́ ó mọ sàárì ọmọ kó nà kó dàgbà kó darúgbó kó nígbà kó dẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Ẹ jẹ́ àjókòó, ẹ bá pàtẹ́wọ́ nínú kí gbogbo wa dìde dúró. Ìdùnnú tèmi ní pé kò ń ṣe pé ìṣẹ̀lẹ̀ ẹ̀wọ́ kẹ tó dìde ẹ̀mọ́. Àwọn kan wà tó pé wọ́n máa rábàbà kan tó dìde ní. Ṣùgbọ́n nítorí Ọlọ́run dá yín sí, ó dẹ̀ tún mú yín wá síbi láyà tàlàáfíà gẹ́gẹ́ bí kíní kan ṣe gbàdúrà. Inú tiwa gan dùn. And gbogbo program báyìí tó yẹ kí street máa ṣe kó tó di pé wọ́n lọ sí ìlú òyìnbó òun náà la mọ̀ pé wọ́n ti ń ṣe tó wà náà máa ń wá síbi àjọ máa ń rí bọ́n sì nígbà tó ti wà lọ́hùn yẹn náà ti ń sọ fún wa pé pé níṣe ni ọ̀rọ̀ yín ń jẹ òun lógún. Lóde òní western civilization ni ẹ̀kọ́ tá a mọ̀ bẹ́ẹ̀ tó bá ti bí ọmọ tó bá ti délé ayé ó ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tó bá fi ọwọ́ òsì mú nǹkan tó yẹ kó fọwọ́ ọ̀tún mú tọmọ kó máa ká ọwọ́ yẹn tẹ bá tan iná kalẹ̀ tó bá ń rà lọ sí di iná ẹ mú lọ sọ́bẹ̀ ẹ fi ọwọ́ ẹ̀ ra iná yẹn kò ní débẹ̀ mọ́ láéláé bẹ̀tí lóde òní tó bá mọ̀mọ́ nǹkan tó lọ fọwọ́ ẹ̀ ra iná wọ́n pẹ̀lú ìyẹ́ ẹ̀ ọ̀tá lẹ máa ṣe kú tó gbogbo eléyìí àwọn bàbá wa tó ń sọ fún wa ni wípé ojú mẹ́rin ló máa ń bí ọmọ ìgbà ojú ọ̀kántébù ojú ni ló máa tọ́ ọmọ yẹn láyé àtijọ́ dẹ̀ ni o ò lè bọ́mọ kan wí tó bá sọ pé báwo lọmọ rẹ báwo ló ṣe pọn ọmọ yẹn á ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ wà nílé ohun tó ń sọ fún ẹni pé ó lè ní ó ti gbègún nìyẹn o ọ̀dọ́ tó sọ bẹ́ẹ̀ yẹn ó ti gba ègún tí ó dẹ̀ sẹ́ni tí ó bá wẹ̀ so èmi kàn rọ àwọn tó ń bímọ lọ́wọ́lọ́wọ́ ń sìn wọ́n gbárùkù ti àwọn ọmọ wọn wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ tó yé ẹ̀kọ́ lé òun gangan ni ló wà tí èèyàn lè nílò lóde òní sìn o lè sọ pé ọmọ mi ọmọ tó wà lókè yẹn tó bá dẹ̀ fẹ́ ó dáa ni o a ní tí ìwọ̀dọ̀ fẹ́ bóun gbé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tí ó ní àwọn táwọn àgbàlagbà yẹn tí wọ́n rí wọ́n ní ohun tí àgbàlagbà fi ń jẹun tí bá bẹ́ ewé ló wà so ọ̀rọ̀ kágbọ̀n atẹ́gùn ló máa ń gbé lọ èmi rọ̀ wá mo bẹ̀ wá ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n fi lè wúlò fún wa lẹ́yìn ọ̀la ọmọ tí a bí tí a kò kọ́ ilé tẹ̀ ń kọ́ mọ́tò tẹ̀ ń rà òun ló máa tà á o. Ẹ ṣe kọjá ẹ bá fún bàbá látẹ̀wọ́ mo rò pé. Ọlọ́run kó fún àwọn ọmọ wa lóye àtọgbọ́n. Àmín. Ọlọ́run fún wọn lóye àtọgbọ́n torí ayé àtijọ́ ó yàtọ̀ sísì ìṣe wa látijọ́ ó yàtọ̀ síta yé ìsìn nítorí láyé àtijọ́ ṣèbí mọ́tò wà ní ìsìn gbogbo ẹ̀ wà àwa máa ń fẹsẹ̀ rìn ni a máa fẹsẹ̀ rìn lọ oko a máa rú gígbọ̀ oko tó jẹ́ pé bí mẹ́rin mẹ́ta àárín lọ àárín bọ̀ a ti ṣiṣẹ́ lọ́wọ́ àtúndé rúbọ̀ èmi ìgbà míì tí bá ti skul dé báyìí máa lọ ṣẹ́gẹ̀dẹ̀ máa kógi máa tún tà á máa ti lè rówó yẹn náà lọ́la so ìsìn gbogbo ẹ ti kọ́lọ́ kó fi gbogbo kó fayé rọ̀ wá lọ́rùn kọ́lọ́ fayé rọ̀ wá lọ́rùn kó fi rọ̀ àwọn ọmọ wa lọ́rùn ó ti yàtọ̀ tó bá yẹ pé bí ìtàtijọ́ kò sọ́mọ oníwàhálà o à ń ṣe wàhálà o
à ń ṣe wàhálà rárá àtọkùnrin àtobìnrin à ń ṣe wàhálà èyí tá a bá ti ṣiṣẹ́ ṣe lóko báyìí ní pé ká gbé ìwé wa tá a tọ́kọ́ wa àtúndèká káàbá kà á lọ ṣeré ṣùpá àmọ́ pé ká máa jà ká máa lu jìbìtì ká máa kọ́ ọgbọ́n orúkú tó yẹ ká máa fi ṣe jàǹbá kò sí yẹ fún wa àmọ̀yẹ láti jọ́ o àmọ̀yẹ gbogbo tó sì ọ́ dàbí sinimá lójú èmi tí mo wà nítorí mi ìmọ̀ kankan wọn ò jàdí lójú mi wọn ò ṣe òbí lójú mi kí n tó kó jẹ́ kí n jèrè àti ká fi ṣe lóṣù wá pẹ̀lú àwọn ọmọbìnrin ó ti tán kọ́lọ́ fòye yé àwọn ọmọ wa kọ́lọ́ jẹ́ káwọn ọmọ wa gbọ́n kó fún wọn lọ́gbọ́n àti ìmọ̀ àtòye ká máa fi lóde ayé tí ìyẹn bá wà tán bá ń lọ sí ṣọ́ọ̀ṣì àbí wọ́n lọ mọ́sálásí tán lọ kírun tán lọ ń gbàdúrà òye ọlọ́run á wọnú wọn o òye ọlọ́run á wọnú wọn torí tì sí báyìí ọkàn ó tojú sí mi ó dàbí sinimá ni lójú mi tí àwọn ọmọ ṣe ní ìsìn tí àwọn ọmọ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn tí mo bí ọgbọ́n hùwà àtijọ́ kò ṣe tó hùwà jàgídíjàgan ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n hùwà jàgídíjàgan wọ́n hùwà bó ló ṣe jẹ́ kalẹ̀ láyé tí bá rọ́mọ mi nìkan bá ṣe báyìí máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni pé mo dúpẹ́ àwọn tó fún mi mo dúpẹ́ òwò fún mi lọ́mọkọ́mọ ọlọ́run á ṣe àwọn ọmọ wa lólórí ilé. àmín. nígbà tí bàbá mi tó wà láyé tó ń tọ́ mi tí mo wà ní kékeré bàbá mi nínú abúlé tá wà bàbá mi lo yàrá àti pálọ̀ bàbá mi sùn sí yàrá èmi sùn ní pálọ̀. I will never forget her àtàwọn èèyàn she came with 350 àti wẹ́lẹ̀ ó kó wẹ́lẹ̀ wá ó kó gbogbo ẹ̀ wá mi tí n bá rí bọ́ọ̀ ìyẹn lẹ́nìí mi lè dá mọ̀ mọ́ it was an angel I know it was an angel that came if not but taste kirikiri but God was so good that is a testimony of my life. Gbogbo kìíní yóò kọ́ mi wípé ìṣòro tó bá kojú ẹ̀ tó bá ti kojú ìṣòro yẹn á sá lọ ṣayẹ dẹ́rùbà á sá lọ má gba ẹ̀mí ẹ̀ kò sí nǹkan tó smooth nothing goes smoothly challenges ó máa ń wá ìṣòro ìdojúkọ máa ń wá tó bá ti wá kojú ẹ̀.